tí bá kú lé ńkọ́? Eh? Mo ní tí mi ò bá kú lé ńkọ́? Calm down. Calm down. Okay. Ìyá wa o. Níbo lẹ ti ń bọ̀? Mo níbo lẹ ti ń bọ̀? Níbo? Calm down, calm down. No. Yes, I'm sorry. Níbo lẹ ti ń bọ̀? Ó lọ ra nǹkan, àbí? Like, for how many hours ló ti jáde kúrò nílé yìí tó dẹ̀ gbé ọmọ sínú ilé? Mo ti wà nílé yìí for over 3 hours. Mo ti wà nílé yìí. And kí ọmọ kókó tó lè ké, kójú ẹ̀ tó lè yọ tó ṣe yọ yìí, that means a ti ké for over some hours kí n tó wọlé yìí, àbí? Mo dẹ̀ ti wà nílé for the past 3 hours. Now, you are now telling me that ó lọ ra nǹkan, àbí? Okay. Nǹkan tẹ́ ẹ lọ rà dà. Sorry. Nǹkan tẹ́ ẹ lọ rà dà. Hey, Bímpé, I don't want to be rude and mi ò dẹ̀ fẹ́ ṣinú bí. Please and please, nǹkan tó lọ rà dà. Ó dà pé o fẹ́ kó kù méjì bọ́ lọ. You know what? Nǹkan tó máa ṣe fún mi sìn ni pé, please, mi ò fẹ́ jẹ́ kí èṣù yá mi lò. Mi ò fẹ́ jẹ́ kí nǹkan burúkú kó ṣe kíni, kó yá mi lò. Mi ò fẹ́ kẹ́mi burúkú wọnú mi. Just go in there. Just pack all your belongings and leave. I don't want to hear any excuse. Wọnú ilé lọ pack àwọn nǹkan tó jẹ́ nǹkan ẹ̀kọ́ yẹ kíni and then leave. Nǹkan burúkú máa ṣẹlẹ̀ o. Mi ò fẹ́ hùwà burúkú sí ẹ o. Ìwọ má worry, fọmọ́lẹ̀. Àgbọ̀mọjó lọ́wọ́ máa mojú. You get me? Ìwọ fọmọ́lẹ̀. Ma